Hi everyone, welcome to my channel. If you are new to me, kindly click on the red subscribe button down below to subscribe to my channel free of charge so that you don't miss anything on this channel. Ẹ̀sìn àbáláyé kò sí irúfẹ́ àìsàn tí kò lè wò. Mi ò tí ì rírú àìsàn tàbí ogun tàbí wàhálà tó lè dé bá èèyàn láyé tí ẹ̀sìn àbáláyé ò lè wò. Ewé àti egbò tí àwọn bàbá wa fi ń tọ́jú àìsàn láti ayébáyé ó sì wà ó dẹ̀ ṣe ṣiṣẹ́ síbẹ̀síbẹ̀. So kò sí ohun tí kò lè wò. Irúfẹ́ àìsàn tó wù kí bá jẹ́ níwọ̀n gbà tí ẹni tí àìsàn yìí bá ti ń ṣe bá ti ṣàlàyé bí àìsàn ṣe ń bá òun jà bó ṣe bá òun fínra kò sí ọ̀nà gbogbo tí Ọlọ́run ò lè ṣe tí Ifá Ọ̀rúnmìlà bàbá Gbọmọrèrègún tí kò fi lè gbà láti tọ́jú irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ifá Ọ̀rúnmìlà bàbá Gbọmọrèrègún ẹlẹ́rìí ìpín àtòrò ẹni tí ò tún wọn ṣe. Ifá mo kí ọ lónìí orí mi rèé Ifá orí mi rèé o Ifá orí mi rèé o. Iwájú olóòpọ̀n ìdúrópọ̀n olùmúlọ̀tún ọlọ́kan lósì àárín ọpọ́n rèé ta ọ̀run ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápò orí lèmi pé ọ ayé ń pè ọ lálápò òkà má fi ibi péré má fi ibi má fi lò fọhùn làwọn mi báyìí ní bàtà akẹ́ ló tún fẹ́ o. Ifá yìí ló ń pè ọ̀bàrà kò sì rèé. Ifá mo forí mi balẹ̀ ìjọgbè bàbá Ifá orí mi rèé o Ifá. Ẹni tí a torí ẹ̀ dá Ifá yìí Bùkọ́lá la torí ẹ̀ dá Ifá yìí. Kí irúfẹ́ ohun tó ń ṣe ìránṣẹ́ yìí Bùkọ́lá kí irúfẹ́ ohun náà kó lè lọ kára ẹ̀ kó lè yá Ifá ní kó ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀. Ifá ní kó ṣe sùúrù tó pọ̀. Ìyẹn ni pé nínú sùúrù ni ohun gbogbo tí àṣeyọrí ohun tó ń ṣe yóò fi lọ. Nínú sùúrù tó bá ní ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣe yóò fi lọ. Bí Ifá ti wí nìyí olókun asọ̀rọ̀ dayọ̀ kí ni yóò ṣe ẹbọ ní kó rú. Irú ẹbọ ní ń gbé ní àìrú ẹbọ kì í gbé ènìyàn. Ifá yìí ní ẹbọ ni kí ẹni yìí kọ́kọ́ rú kí wọ́n tó ṣe ohunkóhun fún ẹni yìí. Ẹbọ tí Ifá yìí dẹ̀ ní kó rú ni ẹbọ ẹ̀kọ mẹ́ta péré àkàrà mẹ́ta péré ọ̀pọ̀lọpọ̀ epo ní Ifá yìí ní ká fi rú ẹbọ kí ẹni tí irúfẹ́ àìsàn yìí ń ṣe kó lè borí ọ̀tá kọ́kàn lè balẹ̀ kó lè gbáyé kó lè gbádùn lóde ìsàlù ayé. Ifá Ọ̀rúnmìlà bàbá Gbọmọrèrègún ẹlẹ́rìí ìpín tí ó bá ti rú ẹbọ yìí tán ara ẹ̀ bá yá ọkàn ẹ̀ bá balẹ̀ ọ̀nà ẹ̀ bá làsówó làsíre inú ẹ̀ bá dùn ó bá rí ayé gbé rí ayé jẹ ní ìrọ̀rùn. Ifá Ọ̀rúnmìlà bàbá Gbọmọrèrègún olókun asọ̀rọ̀ dayọ̀. Ifá ní tó bá ti rúbọ yìí tán ara bá yá ó bá dúpẹ́ lọ́wọ́ Ifá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè àbọ̀ mi rèé àbọ̀ owó àbọ̀ ọlá àbọ̀ ọmọ àbọ̀ àìkúbálẹ̀ ọ̀rọ̀. Bí a ṣe máa ń fi Ifá yìí béèrè ní lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá ń ṣe ènìyàn ní ọ̀pọ̀ ìgbà tá bá ti di pé ọwọ́ ayé ló wà níbẹ̀ òní Ifá yìí sọ níbi pé kí ẹni rú ẹni fẹ́ níbẹ̀ kó ṣe sùúrù bóyá wọ́n lè máa wá níjà tàbí kó máa rí nǹkan ìbínú kó máa rí nǹkan ìwọ̀sí ní àsìkò tó wà tí nǹkan ń ṣe yìí ó gbúdọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù tó pọ̀ kó má bínú kó má jà torí ayé burú ènìyàn dẹ̀ ṣòro ìdí nìyẹn torí pé iṣẹ́ ọwọ́ ayé wà níbẹ̀ ní Ifá ṣe ní kó ní sùúrù kó wá rúbọ sí irú ẹbọ ní máa ń gbé ní àìrú ẹbọ kì í gbé nìyàn orí ní gbé lọ́jọ́ gbogbo
orí mi kò gbèmí sówó gbèmí sí ni gbèmí sáré kó bá lẹ́rọ ni o orí mi kò gbèmí o ifá kò gbèmí sí ni gbèmí sówó gbàmí fúlàní kó bá lẹ́rọ ni o bí a ṣe máa ń fi ifá bèrè gbogbo rèé.